bí ìròyìn tó jáde síta ní ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ bá fi jẹ́ òótọ́, a jẹ́ pé àwọn alágbára tó ń darí àkóso ìlú Èkó tí wọ́n yọ gbajúgbajà ọ̀gá onímọ́tò ìpínlẹ̀ Èkó àná ni Alhaji Musiliu Ayinde Akinsanya, ẹni tó pèèyàn mọ̀ sí MC Olúọmọ kúrò ní ipò alága ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW. Àwọn náà ni wọ́n tún ti yọ ẹni tó jẹ́ alága ẹgbẹ́ onímọ́tò róòdù ìyún ẹgbẹ́ kejì NURTW tí wọ́n ń pè ní Road Transport Employer Association of Nigeria RTEAN ìyún kábíyèsí ọba Suleiman Raji Adesina, ẹni tí gbogbo ayé mọ̀ sí Jafo tó jẹ́ Oniba ti ìlú Ekun ní ìpínlẹ̀ Èkó. A jẹ́ pé àwọn alágbára Èkó àwọn náà tó ti yọ Jafo kúrò ní ipò alága ẹgbẹ́ RTEAN báyìí o. kì í ṣe ìròyìn mọ́ yí pé ní ìbẹ̀rẹ̀ ọdún yìí làwọn alágbára ìlú Èkó tí wọ́n ń darí ìlú Èkó lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu èrè wọn yọ MC Olúọmọ kúrò ní ipò alága ẹgbẹ́ onímọ́tò NURTW lójijì, tí wọ́n sì fi akápò ẹgbẹ́ náà ìyún Alhaji Mustapha Adékúnlé tó pèèyàn mọ̀ sí Mustapha Sego tí wọ́n fi rọ́pò ẹ̀. ṣá o lásìkò tó sì jẹ́ pé ọ̀rọ̀ náà sì ń já rìnrìn láàrin àwọn ọmọ onímọ́tò NURTW ní ìròyìn mà tún jáde wípé ọba Suleiman Raji Adesina tó jẹ́ Oníbà ti ìlú Ẹkùn tí gbogbo ayé mọ̀ sí Jàfó, ńṣe ni wọ́n mà ní òun náà ó ti déédé kọ̀wé fipò sílẹ̀ o gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ náà, tó sì jẹ́ pé níṣe ni wàhálà ṣẹlẹ̀ lágbègbè Ọ̀jọ́ ní ọjọ́ ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí tí wọ́n ń para wọn tán sì ń kọlura wọn lórí ẹni tí yóò máa ṣàkóso gáràjì tuntun náà ìyún ẹgbẹ́ RTEAN káàkiri ìpínlẹ̀ Èkó. ṣá o bó tilẹ̀ jẹ́ pé ọba Suleiman Raji Adesina ó fi àtẹ̀jáde síta fún àwọn oníròyìn tó tẹ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ lọ́jọ́ Ṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí, níbi tí kábíyèsí ti jẹ́ kó di mọ̀ o wípé gbogbo àwọn tó ń jà tí wọ́n ń para wọn nítorí tòun ká má ṣe jà o nítorí pé òun lòún fọwọ́ ara òun kọ̀wé fipò sílẹ̀. ó lóun ò ṣẹgbẹ́ onímọ́tò mọ́, òun kì í ṣẹgbẹ́ ọmọ ẹgbẹ́ Road Transport Employer Association of Nigeria RTEAN mọ́ báyìí, tó sì ní káwọn èèyàn kan gba àlàáfíà láàyè ká máa ṣàtìlẹ́yìn fún ìjọba gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó lọ, nítorí pé èèyàn tó jẹ́ alálàáfíà ẹni òun kábíyèsí. ṣùgbọ́n o àwọn tó mọ̀ bí ọ̀rọ̀ ṣe ń lọ, wọ́n ní àwọn alágbára ìpínlẹ̀ Èkó àwọn náà ni wọ́n ní kí kábíyèsí ọba Suleiman Raji Adesina Oníbà Ẹkùn kóun náà fipò sílẹ̀ gẹ́gẹ́ bá sọ fún MC Olúọmọ o. ṣùgbọ́n dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí, ìdí tó fi gba agbára lọ́wọ́ kábíyèsí lójijì tí wọ́n fi gba agbára lọ́wọ́ ẹ̀ bíi ti MC Olúọmọ náà a kò tí ì lè fìdí ẹ̀ múlẹ̀ dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí.